Hello. Hello, ẹ káalẹ́ sà. Àṣírí ńlá lè tó mọ ẹ̀ka lẹ́mọ̀ àkílẹ̀ ńlá kọjá mà. Èmi tí mo pè ń gbà yẹn pé mo tí mi wà ní àjà pé ọ̀nà òun jọ jìn síra wọn pé mo fẹ́ lọ yọjú sí wọn. Tí wọ́n pa dáàdi yín tì. Bẹ́ẹ̀ni. Tí dáàdi yín lọ síbẹ̀ tí mọ́mí yín tún lé wọn bí kí wọ́n máa lọ. Bẹ́ẹ̀ni. Àwọn fẹ́ jáde. Bẹ́ẹ̀ni. Ẹ sọ pé ẹ fẹ́ lọ sọ́dọ̀ wọn gbà tí mo ní kẹ́ lọ àbí kí mo sọ ń gbà yẹn. Bẹ́ẹ̀ni mo ti wá lọ síbẹ̀. So ìgbà tá a lọ mo ṣáà lọ síbi tán ti ń tajà. Mo dúró fún bíi 3 days tí mo fi dúró tí mo fi tẹ́ wọn lọ́rùn. Mo ṣáà mú wọn tágídí tá a fi jọ lọ sílé. So bí mo ṣe mú wọn lọ sílé àtàwọn àbúrò mi àjọ jókòó abẹ wọn ṣùgbọ́n sọ àwọn ṣàní èyí tó bá ti fáwọn lówó iṣẹ́ fine a ní bí iṣẹ́ òun fẹ́ máa tà láwọn fẹ́ máa ta èédú àbúrò mi ìtó tẹ̀lé mi ọkùnrin ni lóun á fún mi 300 ìtó tẹ̀lé mi náà lóun á fi 200 kún èmi náà lèmi náà ó sapá agbára mi màá wá 300 fún mi pé ló kàn fi bẹ̀rẹ̀ náà ọjọ́ aláṣàní ránṣà yarí pé rárá àwọn ò tiẹ̀ fẹ̀ṣẹ́ àwọn ò fẹ́ kíní kan wọ́n ti ṣe wọ́n ti ṣe gbá fáwọn wọ́n ti ṣe ó dáa kí náà ṣe fún yín ó ṣàn wá tà mọ́ ṣáá sọ ọ̀rọ̀ tó jẹ́ ni ó dáa nǹkan táwa fẹ́ lílé yìí tó bá ti wá fẹ́ bóyá kí kẹ mọ̀ pé nọ́mbà tí àwa mọ̀ kí kálukú máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n bá ní kò burú tó bá jẹ́ ti bàbá yín dẹ̀ máa ṣe kíní kan kò burú tó sí wàhálà àṣàtún padà tún bẹ́ wọn kódà ẹ má bínú kíní ibo lọ́jọ́ kí bàbá ẹ̀ máa wá ìyàwó sí ní táìmù yìí ẹ má bínú ẹjọ́ wọn ṣá tàbí pé lọ́jọ́ yẹn gan wọ́n tún padà jọ jà pé èrè tí bàbá yẹn ò ṣe láyé wọ́n ṣe lọ́jọ́ ẹni kan gbọ́ sókè mọ́ náà àwa ti ní àtàwọn àbúrò yẹn àti jáde ní tiwa ká tó dé àti ibi táwọn èèyàn ti pé kí ló dé kí ló ṣẹlẹ̀ lárí tí ọjọ́ ń jà ọ̀rọ̀ yẹn ṣàwà ó sú wa débi pé àmọ́ kàtà ṣe fẹ́ ṣe sí wọn. Ṣé ó tán? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣe. Kí ni èjì yín arábìnrin? 35. Good. Kí ni èjì dáàdi yín? Ìmọ̀ èjì wọn, ìmọ̀ èjì àwọn méjèèjì. Muslim ni yín àbí? Sá? Ṣé Muslim ni yín? Muslim ni wá bẹ́ẹ̀ ni. Ẹ lè mọ èjì wọn kì í ṣe pé èmi tí mo bá ń sọ̀rọ̀ náà Muslim lèmi náà. Ẹ lè mọ èjì. Àwọn pẹ́rẹ́ǹtì wa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ìfẹ́ ká mọ èjì àwọn bá fi ṣe nǹkan látòdì ọ̀run wá ni kò yé mi. Ẹ parọ́ rárá ẹ lè mọ èjì wọn. Ẹ lè mọ èjì wọn. Generation tí wọn bọ́n ṣe lo life tí wọn nù. Ó dẹ̀ pé wọn bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ kí kálukú nǹkan pẹ́ fún wa. Ní tí ò dẹ̀ dáa ni tí ò bá yá ká sọ fúngbà àkọ́kọ́ bẹ́ẹ̀ni ní tí ò dáa ni ìwà tí ò dáa ni rárá. Ó máa ṣe tó dà yẹn ọjọ́ bí mẹ́rin gan mọ́ ẹ̀ṣẹ̀ mọ́ ni mi mọ́jọ́ bí dájú. ẹ máa mọ̀ ní kò rújú sẹ́ ẹ mọ̀jà sọ̀rọ̀ ju àsọ̀rọ̀ ẹ̀sìn lórí ètò mọ̀jà sọ̀rọ̀ ju bímọ nínú ọmọ tó bínú ọmọ yìí jẹ ẹ gbọ́ tèmi arábìnrin. Yes sir. age 35 lẹ́wà bí. Bẹ́ẹ̀ni sir. Good. Ilé ọkọ lẹ́wà bí mo rántí. Bẹ́ẹ̀ni. Ilé ọkọ yìí ló dàrú. Àmín. Ká tẹ̀ sọ pé dáàdi yín wà late 20 ni wọ́n bí yín àbí. Àwọn ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ torí wọ́n ní first born 42 tó ṣaláìsí pọ̀ kó ń ṣe mẹ́rin ló bí fún un. Ìyẹn ni pé dáàdi yín gan bí tó 70 náà wà nìyẹn. Bẹ́ẹ̀ni. Good. Ó ti mú yes bẹ́yẹn. Ẹ rí i pé ẹ̀yin tẹ̀ ń bá mi sọ̀rọ̀ ìyáálé ilé ni yín. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ ṣubú léwe orí yẹn pé gan-an. Mo fi ní kẹ́ ẹ gbé ìgbésẹ̀ yẹn náà lè pè sórí ètò pé ẹ lọ bèrè lọ́dọ̀ ìyá yín kí ló tán pa bàbá yín tì. Tó sọ pé wọ́n wáṣẹ́ lọ síbi kan. Ẹ wá owó tẹ́ ẹ ṣí kalẹ̀ ń sìn bíi 800,000 naira nìyẹn tẹ́ ẹ ṣí kalẹ̀ pẹ́ fún mọ́mí yín àbí. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí ìjà tí wọ́n jà ńgbà tẹ́yìn jáde yẹn ńgbà tẹ́ tàn ya yín wá yẹn tí wọ́n jà yẹn ó ti yẹ́yìn náà ìtàn pè ní ètè obìnrin nìyẹn. Ẹ sọ gbólóhùn kan ẹni tí dáàdi yín ò ṣe rí láyé wọ́n ṣe lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ní alẹ́ yìí ẹ ní rí àdánwò tiyín ẹ ṣe. Àmín. Obìnrin ibi tí ọjọ́ kù sí ń sìn obìnrin mọ nǹkan tó lè ṣe tí gbogbo ayé ó sọ yìí pé yes ó yẹ kó o kẹ́rù ẹ̀ lóòótọ́ ó mọ tó lè ṣe ibi tí ọjọ́ kù sí lálẹ́ yìí táago 12 máa rù tí ó lù yìí ó mọ tó lè ṣe tí ó kọ́kọ́ yẹn sílẹ̀ láyé àti lọ́run. Màmá yín mọ̀mọ́ frustrate dádì yín ni
wọ́n fọ́ débi pé àbúrò kan bíi ti tán tó jẹ́ last born wa nǹkan tí ó fẹ́ gbọ́wọ́ sókè gan tó fẹ́ ná wọn. tó fẹ́ ná mọ́ yín. bẹ́ẹ̀ ni torí gbogbo wa dádì mi aláìkí wọn débi pé àdé láìkí àwọn náà. ẹ máa gbọ́ tèmi sẹ́ àlè tí tó ń pè létí obìnrin nìyẹn mọ́mí yín máa frustrate bàbá yẹn ni torí kò ní í jókòó tì mọ́ dádì yín lọ bá wọn níbi tó ti gbé ń ṣiṣẹ́ ẹ rí i pé ibi tí wọ́n ń gbé dádì yín wọn jẹ́ kán subẹ̀ wọ́n discharge wọn ni àbí. bẹ́ẹ̀ni. ìyá yín ti lọ́kọ mi ń bẹ̀ tí ń sáfìsì ilé agbára ẹ mọ̀ jẹ́ ń tàn yín ó dẹ̀ ti yé yín náà pẹ̀lú tó ń ṣẹlẹ̀ tí mo sọ fún yín gbà yẹn ọ̀rọ̀ mi jáde bí ò jánà mà. ó jánà. ó jánà ìwọ tó jọkùnrin tó ń gbọ́ mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀yin tá a jọ jẹ́ sàwáwò ẹ̀yin tẹ́ ẹ jábúrò ṣé ń kẹ́kọ̀ọ́ báyìí gbọ́ tèmi dáadáa èyí tó ń gbọ́ lórí ètò yìí kò sí iléèwé kankan tán ti lè kọ́ ẹ̀ ṣé òun wá èmi ni tó ń gbọ́ mi dáadáa orí afẹ́fẹ́ mo wà yìí kò sí ilé ìjọsìn kankan tán ti lè kọ́ ẹ̀ ṣé òun wá èmi ni ṣé òun wá èmi ni different scenarios almost every day dẹ̀ tí wá wise up ìwọ tó ń gbọ́ mi tó jọ́kùnrin tí ó ti ráyé báyìí bàbá yẹn bíi tó 17 hour ẹgbọ́n tí arábìnrin sọ. torí tí wọn fi gbàyàwó alákọ̀ọ́kọ́ wọn mọ́ o. ṣe ti gbọ́. nínú àyẹn náà lè bímọ kankan ẹyọkan tó bí náà ló ti kú yìí. torí tí mọ́mì yìí wọ́n ṣe gbà wọ́n. báyìí wọ́n ní àwọn náà bá wọn jìyà pé ìyẹn ò dúró nígbà tí nǹkan táwọn jọ wà ní skul àwọn jọ fúnra wọn lóyún àti wúmà yẹn. so wúmà yẹn ṣáà gbogbo ibi tó ń dé ó ní kó lọ fi ọkọ àárọ̀ rẹ̀ padà wọn fún wọn ní chance pé kán lè rọmọ mi bí wọn bímọ mi ẹyọkan yẹn tó kú yẹn náà lọ́nà bí. mọ́mì yóò fún wọn chance kí obìnrin yẹn padà àbí dáàdi yín gan ni ò fẹ́. dáàdi mi ni ò fún wọn chance dáàdi mi ni ò gbà wọn gbà pé àwọn ò lè fẹ́ yàwó méjì. kábíyèsí ọlọ́run náà tó wá ṣe bẹ́ẹ̀ fún dáàdi yín ní tó 17 sìn. gbogbo ẹ̀ náà máa fi ṣàkàwé ọ̀rọ̀ fún un. síbẹ̀ náà kò wọ̀ wọ́n létí. kò wọ̀ wọ́n létí. kò wọ̀ wọ́n létí. kò wọ̀ wọ́n létí o kò wọ̀ wọ́n létí ẹ mọ̀ tí màá sọ fún yín sìn arábìnrin. yes sir. àwa tá a jọkùnrin ẹ̀yin tẹ́ ẹ jọkùnrin ìwọ tó jọkùnrin mọ iyọ̀ tiẹ̀ lórí ètò. ná ọkùnrin tó ń sunkún nínú márèèjì ẹ̀ pọ̀ ná tí ò lè sọ ta. bẹ́ẹ̀ni. ẹgbàá tí mo sọ fún yín ọkùnrin tó ń sunkún nínú márèèjì ẹ̀ tí ò lè sọ síta ó pọ̀ kódà wọ́n pọ̀ ju obìnrin tó ń sun ẹkún lọ wọ́n lè sọ ta. ẹ̀sìn ti mú ẹlòmíì ó ti áńkọ̀vẹ̀ ó ti kéèjì ẹ̀ kò lè sọ síta. ọlọ́mọdé àrògùn àsun ẹkún kú lókè ìpẹ̀ láyé. mọ̀ tẹ́ máa ṣe é sìn mà. bẹ́ẹ̀ni sà. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo bẹ̀ yín ṣẹ́yìn náà ti kẹ́kọ̀ọ́ báyìí. ti yé wa báyìí. mo bẹ̀ yín nítorí ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ gan yẹn ẹ̀yin gáà rí i pé inú tí yín gan ò dùn nǹkan tó ṣẹlẹ̀. ẹ wá jọ̀ọ́ torí ọlọ́run mo bẹ̀ yín kọ́kàdé yín ti tán stop ṣe bẹ́ẹ̀. ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí kọ́kàdé yín kàn yẹ kó tán o bẹ́ẹ̀ sì mójútó gbèsè ayé bàbá yín ló kù báyìí o bẹ́ẹ̀ ṣe mójútó gbèsè ayé bàbá yín ló kù báyìí o iná ni tí n bá bi ẹ́ léèrè ìyàwó mélòó lọ́kọ ẹ fẹ́ èmi nìkan ló fẹ́ mọ́ sọ lórí ètò Babátúndé ọmọ Balógun response tí ò mú yes ni ìwọ nìkan lórí rẹ̀ ni ṣé ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tá lọ fẹ́ ìyàwó pamọ́ tá fẹ́ ìyàwó pamọ́ tí yóò ṣe abiyamọ kalẹ̀ tí ìyàwó onú ilé ò ní mọ̀ ṣé ẹ rí pé tí máa ń fà á lélẹ́yìí torí àwọn ọkùnrin kan náà ń gbọ́ mi báyìí òun kálukú náà wọn a máa fi 2+2 àfihàn ọkùnrin àwọn náà ni ṣó fún mi ń fọ̀ ṣá àbí fún mi ń 6 ṣá torí ẹni tí ò bá kún kékeré láyé yóò dàgbà yóò dògbò náà ni ìyẹn tó bá dẹ̀ kó o ṣe léni tó bá ṣe léni ìwọ̀n iná búrẹ́dì ẹ̀ ọlọ́run ní já kú sílẹ̀ lẹ̀ ẹ ò gbèsè ayé bàbá ẹ̀ báyìí ẹ̀yin ẹ lọ́mọ tọ́jú bàbá yín o bẹ́ẹ̀ wẹ́ nìkan ládùúgbò tí ọmọ bá wọn dáná oúnjẹ ní o ládùúgbò tí ọmọ bá wọn dáná oúnjẹ torí ìyá yín ò nínú ilé ibẹ̀ yẹn padà sí mọ́ntì ẹ̀ nìyẹn o báà ní sí jẹ́ nìyẹn o.